ọmọ fún Usman lábẹ́ Usman gẹ́gẹ́ bí ìyàwó rẹ̀ ọmọ yìí sì kú ìyàwó rẹ̀ kú Ànábì sì tún wo àbúrò rẹ̀ míì ó sì kò fi fún ẹni tí ọkàn kú lọ́lọ́ ẹ̀ gbé yìí o bó gbé èyí ṣe ọbẹ̀ kó ń tún lọ kọ́dà á lè gbọ́ ọmọ bóyá ti jábọ́ lẹ́yìn yẹn. But ntí rinlẹ̀ ni pé ìfẹ́ yìí ṣe fẹ́rẹ́ kéèyàn fọmọ etí máa ṣe ká bá bu ara mi létí nísìnyí ni pé kọ́dà lọ rí wáyà mi ńgbà tí kejì náà tún wá kú ìyàwó yìí náà tún kú lọ́dọ̀ Usman gẹ́gẹ́ bí ajá ní tiwọn gẹ́gẹ́ bá a ti mọ̀ pé gbogbo àwọn ọmọ tá Nábì àtọkùnrin àtobìnrin lójú ayé rẹ̀ ló sin gbogbo wọn àfi Fatima nìkan wọn là Nábì wa ń sọ ńjọ́ náà pé Usman kọ́dà tá a bá tún ní kẹta àbá fún ọ sallallahu alaihi wasallam ẹ dàpọ̀ ẹni àwọn nǹkan mi tó máa gbọ́ tó máa kà ń bò mí sí ọ relevant pẹ̀lú àwọn fáàtì. torí làákàyè ńgbà mi ò yẹ kéèyàn ó gbé jókòó bí ẹ dàpọ̀ àti gbọ́ nǹkan báyìí orí bí àbí orí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kaba tó a fẹ́ máa lọ́rọ̀ kan bí ẹ ṣeun àti màyín mo tún rántí kan ní sinú àwọn téèyàn lè máa lò Abu Hanifa nílẹ̀ Kúfà nígbà tá Abu Hanifa wà láyé wọn lọ wá gbọ́ pé nìkan ń pe Usmanu ní Yahudi méjì ní Yahudi lásánlásán kan tí wọ́n ń pọ́nlé Usmanu ìbùnà àtúnú àwọn ní ọ̀rọ̀ jẹ́gẹ́jẹ́gẹ́ yìí ni o Abu Hanifa gbọ́n púpọ̀ rahimahullahu ta'ala àwọn èyí ni máa wúlò ńgbà mí ẹni tó gbé ẹ̀ẹ́kẹ́ àyàwó ẹ̀ka dìrì mu kò ní wọlé tí ẹgbẹ́ làákà rẹ̀ jókòó Abu Hanifa ní lẹ́nu ẹ̀ wọ́n ní bí jẹ́ ń pe Usmanu nù ọ́ wọ́n ní Yahudi Abu Hanifa ọ̀dà ẹ̀jú wẹ̀lẹ̀ rẹ̀ fún wọn ló sì di ní bí alẹ́ Abu Hanifa bá kanlẹ̀ fún rẹ̀ ó sì máa Abu Hanifa ń gbòòrò Kúfà àgbàfà la Abu Hanifa bí wọ́n ti ní ìmáàmù lọ́wọ́ alẹ́ nù ọ̀nà wọn lọ sáré jáde bí ayá ẹ̀ ṣe ránṣẹ́ sí wọn ẹ̀yin lẹ wá láti bó ṣe wá lórí wáyà yẹn lọ kí ni nǹkan náà tó lè mú wọn ní ìmáàmù Abu Hanifa ní ntí ó gbé mi wá ẹ̀mí mọ́ gbọ́dọ̀ wá kì í ṣe pé wọ́n ní ọ̀yọ̀pọ̀ wá bá kí ni nǹkan náà mo wá tọrọ gangan lọ́wọ́ rẹ̀ eke ni ẹ fẹ́ tọrọ tẹ́lẹ̀ ránṣẹ́ sí wọn yàá bó ṣe tọ́nu ń gbé mi mo fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ Abu Hanifa ọba ní kí n máa mọ̀ wọlé Abu Hanifa ní ọmọ rẹ̀ bẹ̀rẹ̀ báyìí ọ̀dà kọ̀ọ̀kan ní àwọn ọmọ rẹ̀ obìnrin mo fẹ́ tọrọ rẹ̀ fún èèyàn nìkan ó sì mọ̀ pé èmi tí wọn rẹ síbi tí ọ̀dà wọn làbọ̀ Hanifa bá bẹ̀rẹ̀ sí ròyìn ẹni tó fẹ́ tọrọ wọn fún mi pé bí tí ń ká Kùránì lọ́sàn-án ni ọmọ yẹn náà fi là lóru bí tí ń gbààwẹ̀ lọ́sàn-án ni ọmọ yẹn náà fi là lóru gbogbo owó tó ní lè fi ṣètò gbogbo sífà Usmanu Abu Hanifa wa fi ń ròyìn ẹni tó fẹ́ tọrọ ọmọ fún yìí wọn lọ wá ní àkótí tó ìmáàmù kódà bẹ́ẹ̀ ní débi tí ẹ̀wìdì yá irú yẹn wà á tọrọ ọmọ fún yẹn kí n tún dá òtún ẹ̀ kò nídìí gbogbo yìí dẹ̀ ń wí yìí òun ti fara mọ́ wọn lọ gbàdúrà àmúkù kẹ́lẹ́ kan o illa annahu yahudi illa annahu yahudi àmọ́ yahudi nkírun lọ́sàn-án ngbàwẹ̀ lọ́sàn-án ìyẹnlẹ bílà lóru ìjàlùkùránì ìnáwósójú ọ̀nà tọ́lọ́m ìkọ́mẹ́sàlásì ìlà ànàwó yahudi àmọ́ yahudi. ọlọ́dún arákùnrin bá jẹ́ ìdá ìmáàmù ìwọlẹ́ tó wà lóbọ̀ yìí ẹ̀yin náà sì lè wá kí n fi ọmọ tẹ̀mí fún yahudi. ìmáàmù ní kí ló burú mẹ́ méjìlá nẹ́bí fún yahudi. Baba dáadáa. Ebo kan ni alẹ́ ní kí wo kí ló burú mẹ́.
wọn là ká ìtì náà bá tají ó ní astaghfirullah ìmáàmù mo ti máa tẹ wá sí nígbà làákà ìrẹsẹ̀ tó ní sí yé sí ànábì fi máa fún yàn lákòókò tó mú lẹ́ẹ̀kejì òun á ní Yahudi lọ́dọ̀ tiẹ̀ ẹ bá bọ́ àníbà ti gbé làákà rẹ̀ tó gbé jókòó ẹ̀yìn náà tọ́jú ra àwọn nǹkan bẹ́ẹ̀ àwọn tí ayọ̀ bá rán tàbí irú àwọn fáàtì báyìí bọ́yọ́ lọ́wọ́ pé kí ó sí làákà yìí wọn abẹ́lọ́run fún wa àtàwa náà àánú wọn ló ṣe wá torí pé òkèèrè láti máa gbọ́rù nǹkan báyìí tẹ́lẹ̀ ntí wọn ń wọ ọ̀dẹ̀dẹ̀ nkálukú òun ló farú ọ̀rọ̀ báyìí láti fi sàánú wọn ẹni tọ́lọ́ wọn bá ti gbé kọ́ gbọ́ sínú àwọn páńpẹ́ yìí torí pé nìkan sọ fún mi lónìí pé àìkó bẹ̀ ni ó ṣòro jáde gbogbo ọ̀nà àná bó ti rí nù ẹ máa wo gbogbo ẹni tí ń mutí ẹni tí ń ṣe kínní bóyá wọn kàn tán lọ ńjọ́ kan náà sẹ́ni tó bá ti òun ni pé ìwọ́tọ̀ bá ṣẹ̀ṣẹ̀ rìn gbégbé tètè járe gbá ó kọlọ́nkọ́ mọ́sá àṣà gbogbo àwọn tó ti wá kó síbẹ̀ náà ọlọ́run wọ̀ọ́lá pé òun lágbára láti ṣe ohunkóhun ọlọ́run yóò ṣe payọ́ kan tiwọn náà ilà alhaq yóò jẹ́ wọn ródòdó yóò jẹ́ wọn lè tẹ̀lé yóò já wa náà máa ródòdó sí yóò já lè máa tẹ̀lé ọlọ́run ó ṣe wá lọ́mọ alẹ́yìn anábùwà Muhammad sallallahu alaihi wasallam yóò ṣe wá bí Kùránì ti ní ká jẹ́ wípé kí láà máa wí fáwọn tó ṣáájú wa rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman hadha wallahu a'lam wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. حسن الله إليكم. ọ̀rọ̀ yẹn máa bá àwọn àti ẹgbẹ́ ọmọ tí ó súnmọ́ ní ètò ìsọ lónìí. àwọn afáwà tí wọ́n máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa pàtàkì jùlọ ní àwọn afásúnmọ́ fún wa ní ìjọba àti méjì. ní gbogbo àgbáyé lónìí èèyàn wọ Saudi Arabia ni ọlọ sí Egypt ni ọlọ sí Iraq ni ọlọ sí Sudan ni àwọn dáńpé lágbá àfáàrí níbẹ̀ lónìí ẹgbẹ̀rún wọn. àwọn tó ti pàmò ìwádìí kí n bá wọ́n yé ìgbà ìgbọ́wọ́ ẹ̀kọ́ àkàrà máa sọ yìí ló fi fún wọn ẹ̀kọ́ àrà máa kí ó fi. ní ta àtúntò tí wọ́n ti ká sáàbù pẹ̀lú aṣọ lásìkò fi láwọn ẹ̀kọ́ bẹ́ẹ̀ máa bàa náà lórí èdè ìwé wa. náà kí ló sì pọ̀ báwa ń lò ní káwọn máa dá lọ àwọn tó tọ́ dárí yà ní sọ̀rọ̀ wọn tó kẹ́kẹ́ wọ́n lọ ní. torí náà yẹ wá ẹ̀rọ tó yẹ ká ń sọ yìí ẹni kú yé wa. àwọn náà ń yẹ àṣírí ká àwọn mẹ́tẹ̀ lágbà fà ní ìlú táwọn wí lónìí ní ẹ̀rọ tó ṣàgbé ìjọba náà ẹ̀kẹ́ sáwọn àgbà fà lọ́wọ́ wá sí Fatima àwọn ẹgbẹ́ àwọn afá àwọn ẹni súnà lóyè ní èyí ní èmi dáadáa àwọn ẹgbẹ́ kejì òye mi àmọ́ ti ta àwọn afá wáyé tí wọ́n fi ń wọ̀n ìdílé yìí tí wọ́n fi ń wọ̀n ti ta á rí ọlọ́run kò jẹ́ àìmọ̀ pẹ́ ilé ìjẹ́ ọ̀rọ̀ àkọ́kọ́ ẹlẹ́kẹ̀ẹ́ ìjàmbá àwọn ìlera pàtì ni mo fẹ́ fi àkíyèsí lé ìsì àwọn ìlẹ́kọ̀ wájú àìkọ́ ìjọba ọ̀rẹ́ àdá ìdánilẹ́kọ̀ọ́ tá a gbọ́ yìí a ti gbé prógámù kan ní àsìkò náà wẹ̀ tí ìlera pàtì ti ṣe rí nílọrin wọ́n wá ní kàrọ̀ lè gbé iṣẹ́ tìlẹ̀ fún pè rẹ̀ ní NTA wọ́n wá sí dédé lọ́rẹ̀ àwọn tó wò ìmí náà wúlò púpọ̀ gbogbo irisí ayé wọn ti ń pè wá pé program yìí làwọn ń lò yìí lọ́wọ́ program yìí làwọn ń lọ ibi àti fi ṣe ìròyìn ìlọ́wọ́ àtẹ́jọ́ náà pẹ̀lú ọ̀pọ̀ àkéṣe ní èrò tó wá wò káàkiri gbogbo ìlú náà mo fẹ́ mú ọ̀rọ̀ wa tí à ń ṣe àwọn bá fọwọ́ pè sọ́dọ̀ àwọn ipe kíṣẹ́ẹ̀tì yìí lè ra kàtó dàpọ̀ bóyá nínú ẹ̀wẹ̀ ní tẹ̀síṣẹ́ kan lẹ́kọ̀ọ́ mo pè ẹ̀ mo wo táìmù táwọn èèyàn jókòó lẹ́ẹ̀dẹ́ gbọ́ program nínú àwẹ̀ nígbàdàn náà mo wo tẹ́nìkan nílọrin náà á pè rẹ̀ bẹ́ẹ̀ mo ní gbàgbọ́ pé ọlọ́run tó fi sí láàdánwó tí àwọn ìjọba ìlú àti ọlọ́run gba ẹ̀ sí. àwọn àbá àgbẹ̀ ẹ̀rọ sọ́kọ́ ti wọ́n látò ní kọ́ńpẹ̀ lọ́sùn náà. ọ̀sán pàtàkì. wọ́n máa yá gbogbo ilẹ̀ Yorùbá wọ́n àwọn ṣe
wọ́n ti náà wọ̀ ẹ̀mí wọ́n ti rẹ̀ kó sì ẹ́ dìtẹ̀ kí wọ́n ní gbogbo ẹ̀yọ́ gbọ́rọ̀ yìí kọ́ mọ́ ìbàdí mi táwọn ẹ̀kọ́ lọ́kọ́ sáré gbogbo àṣírí náà àwọn aṣẹ́ àwọn àfọ̀nà Dr. AbdurRazaq AbdulMajeed Alaro wọ́n ní àwọn gbọ́rọ̀ mo kí gbogbo jẹ̀mọ́ lápapọ̀ látara ara tí a fi ká fi ara balẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ yìí ní olùkọ́ ẹnì kankan wà nínú wa tí ó rò pé ó kí mo wá sí ní àyè lónìí o àti bóun sáré ṣàṣìkò bí yìí o alhamdulilayi ẹ̀ kò sẹ́ni kankan tí ó rò pé mo wá ń bá wọn ìyẹn wa the right path mo bá wọn dúpẹ́ fọlọ́run ọba fún ìtọ́sọ́nà ọlọ́run àti gbogbo àwọn kàtàwọn ọba mi ṣe fún yín tí ẹ fi ṣègùn ìgbé tẹ̀ ṣe mo wí irú tí àbá àwọn mínísítì ti sọ ká dákun ṣe rí àwa táwa mẹ́bà mo mọ̀ pa mọ́ iye tọ́pìkì tí wọ́n tìrìtì ṣùgbọ́n tábàgbàdà wa ń gbọ́ àátọ́ wa mọ́ iye ìbẹ́ lọ ó sì wà nínú àwọn àrùn tí ń ṣe mùsùlùmí lónìí àmọ́ ta làwọn sàábé àmọ́ pàtàkì wọn táwọn tá orí wọn dàrú wọn yẹn sọrí àbáwọn tí nǹkan yé sí làákàyè wọn tí wọ́n ti wá ń ṣe tí ọ̀yẹ́ wọn ṣe kọ́ wájú pé ní Ramadan ọdún yìí o kọ́ra bó ṣe station méjì mẹ́ta mẹ́rin àbí jù bẹ́ẹ̀ lọ láti sponsor náà wò kọ́ra bó jẹ́ kẹjọ náà máa gbé sí fún wọn wò fún àyàn ṣàǹfààní níbẹ̀ ó pàtàkì ó tó bí ojú bẹ́ẹ̀ lọ so ìlú náà wí nǹkan tí àfáà Abdulmumini sọ yẹn ẹlẹ́ẹ̀kejì àwọn tó bá wá ṣètò recording rẹ̀ in collaboration pẹ̀lú the right part kọjá kí sí ìlú tètè jáde bọ́bá yìí ti ń jáde ká máa polo ẹ̀ káwọn èèyàn nílé káwọn èèyàn máa gbọ́ kódà wọn náà tó máa rà á bóyàn kọ́ máa lọ wò ẹ̀wọ̀ lálágbèsèpọ̀ tó tí ó wà mẹ́pẹ̀ lóògùn ọlọ́run tó dáwọn tí nǹkan yé sílẹ̀ káyọ̀ wọn ta wí ńṣe ni wọ́n ti ń gbalẹ̀ iná wọn ti ń kẹ́ ìrìrì bígbà tó gbóná ń kẹ́ ìrìrì ni tó ń lọ́kọ́ mọ́sá ṣàánú fún wa. ẹlẹ́ẹ̀kẹta irú prógámù tá a ṣe yìí ọlọ́run ọba ẹni wa tí mo ń tọ̀yàn sọ́nà yóò wù wá ẹ dákun bẹ́ẹ̀ náà bá ní àwọn tọ́pìkì kan lẹ́mìí tẹ̀rọ wípé kí a fi ṣèdánilẹ́kọ̀ọ́ ẹ mọ fóònù ọ̀pọ̀lọpọ̀ àbáwọn ibi tẹ̀sí lè rí wa ẹ máa bá wa kọ mẹ́sẹ̀gì ẹ máa kọ́ ránṣẹ́ pé afẹ́kẹ́ báyìí túwìtì irú tọ́pìkì báyìí ẹ̀mí tí wàá lè má lọ bẹ̀ ńgbà mí ẹ wá wo nínú ọdún yìí àbí tá a ti ń ṣe bọ̀ o tọ́pìkì yìí wà ní àwọn kókó ọ̀rọ̀ tó pàtàkì púpọ̀ ní àwùjọ mùsùlùmí lónìí so ẹnìkan ló sì fún amọ̀ràn rẹ̀ tó àwọn yẹn wá ṣagbátẹrù ètò yìí púpọ̀ wọn wá ní ká dìídì gbé wá sí ìlú Ìbàdàn ọwọ́ afẹ́ ó lágbára púpọ̀ kí Dr. Alaro lè dé ìbàyí ní òní ṣùgbọ́n pẹ̀lú ìyọ̀dá tọ́lọ́wọ́n ọba tágbára rẹ̀ tayọ gbogbo agbára Ọlọ́run ó gbé wọn dé ìlú Ìbàdàn pẹ̀lú rọrùn ó jẹ́ kí àwa náà wá bẹ̀ pẹ̀lú rọrùn alhamdulillahi rabbil alamin gbogbo òye àná títí di bóyá bí aago mẹ́fà rọ̀lẹ́ wọ́n wà ní Kaduna wọ́n ṣe prógámù kan lọ́wọ́ ṣùgbọ́n wọ́n á gbìyànjú láti sun Àbújá lálẹ́ àná láàárọ̀ yìí wọ́n tó bá bàálù délé Èkó àwọn nǹkan náà ni wọ́n wá ṣagbátẹrù tó ń lọ pàdé wọn lẹ́kọ̀ọ́ tó fà gbé wọn débi báyìí tí n ta fẹ́ kó ṣe ètò ìṣe ṣe tọ́ àyín tẹ̀ ń ṣe ẹ̀yin ṣe fọ́lọ́wọ́n ọba ni o ẹ̀yin ṣe fórí ara yín ni o ọlọ́run bàbá yóò bá san yín lẹ́san dáadáa tọ́ gbogbo ẹnu kọ̀ọ̀kan náà ọlọ́run san lẹ́san dáadáa challenge rẹ o bá a ṣe lọ́rọ̀ yìí gbọ́ yìí kọ̀ rọrùn fẹ́ni tí ó sọ fáwọn tó ṣètò àti wàhálà tí wọ́n kojú àìsàn kankan nípa àìsùn tí Dr. Alaro ṣe kó tó rí gbogbo àwọn àkọ́yíkù àwọn fáàtì yìí kọ kalẹ̀ tọ́ àwa náà challenge ló jẹ́ fẹ́ni mi àtẹ̀yìn níbi tí mo wà ń bò ni mo ṣe ń gbìyànjú ipa tèmi náà sẹ́sìn kódà kó o tiẹ̀ pè é pé tó wọ́n fẹ́ ṣe wá sí kàbí báyìí o jájọ lọ o kódà yín sanwó ọkọ̀ rẹ ìjókòó ọmọ kójú báyìí lọ lágbájá síbi yìí mọ ọ̀rọ̀ ayé báyìí ni ó gun ọ ńgbà wọn náà tó gun ẹlòmíì àbíkọ́ ọ̀rọ̀ èlò wọn ń tà bíi 200 ní ìlú kó wọ́n ju báwọn náà lọ tó bá ń ta àwọn sídi wọ̀nyí kó wá mú 1000 naira kó ra márùn-ún kó wá gbọ́n kó kú fáwọn èèyàn ọ̀hún ló mọ iye ọmọ tó dáa tí ó bí láwùjọ mùsùlùmí so ẹ̀dá kún bọ́rọ̀ yìí ṣe kámẹ́lá tó ló jẹ́ kí n tún gba microphone pé mo fẹ́ kàn mọ́ sí àwọn tó wáyé yìí
níjọ́ mẹ́ẹ̀ẹ́dógún lónìí pẹ̀lú ògùn Ọlọ́run ìjókòó tó wáyé ńlọrin kọ́ṣà náà ṣàjọ́jì so á dáhùn àwọn ìbéèrè bẹ́ẹ̀ náà ni àwọn ìbéèrè míì tẹ́ bá ní náà ẹ fi ṣọwọ́ sí wa yóò wà láwọn tá a dáhùn tó ń sì padà máa gbé lórí afẹ́fẹ́ bí mo ṣe ojú aago báyìí gẹ́gẹ́ bí àṣà wa aago kan kọjá díẹ̀ ẹ sábà máa ń ká ìlà kódà ọ̀pọ̀ yẹn aago kan àbọ̀ àmọ́ lónìí látara kókó ọ̀rọ̀ yìí tá a tètè rí bíbẹ̀rẹ̀ ló jẹ́ ká fagùn díẹ̀ bá tá a fagùn dé yìí kọ́nà kójọ kó bá sàmójú kúrò fún wa a ní lè dáhùn béèrè tó bẹ́ẹ̀ torí pé ọjọ́ ti lọ so wọ́n ní ká dáhùn pé ọ̀kan ṣoṣo àwọn dáhùn rẹ̀ so níjọ́ mẹ́ẹ̀ẹ́dógún lónìí wá sí tó wáyé ńlọrin ìbí kọ́ṣà náà sàlẹ̀ ọ̀jẹ̀ irú àwọn ìbéèrè báyìí náà a lè fi sínú ẹ̀ táwọn ìbá ń béèrè rẹ̀ tó bá wá di ọjọ́ 22 nílùú Èkó ìdálẹ́kọ̀ọ́ wáyé ní Èkó bá a ṣe gbé tí wọ́n bá yín bàdàn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àgbẹ̀ ti lọrin lọ́jọ́ 15 pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọjọ́ 22 àgbẹ̀ lọ sí ìlú Èkó àwọn kan náà ṣe gbìyànjú yìí ntẹ́ ń ṣe ní ẹ̀yin nu Ọlọ́run kálukú wa náà Ọlọ́run sálẹ̀ sí dáadáa wasalaamu aleykum wa rahmatulahi wa barakatuh. ok wọ́n ní sábà fẹ́ ẹ́díìtì kíṣẹ́ẹ̀tì yẹn pé ibi wọ́n ti ṣe mistake níbi líyàgé sọ̀bí ìmọ̀lù kò fà kí ẹ bá bẹ́ẹ̀ ṣe jẹ́ ká lè ṣe dáadáa. ìbéèrè ti kúnlẹ̀ àwọn ẹgbẹ́ ti sọ fún wa pé àwọn ìbéèrè a máa kó lọ sí Ìlọrin ní ọ̀sìtì láti máa dáhùn àwọn ìbéèrè ní ti àbátọ́ ní. 6 July ìjọba ẹ̀dọ́ 6 July ọ̀rọ̀ kò jẹ́ ẹgbẹ́ náà lọ. ẹ lápò àwọn mẹ́sẹ̀gì tí a máa rí fún àwọn prógrámù wa wọ́n ní ká sọ fún wa pé ká dàpọ̀ tá a bá ti rí káwọn náà tún wá wo àwọn nọ́mbà àti àwọn nọ́mbà àwọn èèyàn wa àwọn ọ̀rẹ́ wa ẹbí wa káwọn náà tún sẹ́ǹdì ẹ̀ sí wọn wọ́n ló kéré parí fi márùn sí mẹ́wàá àbí bàbá lè ṣe ìlú bẹ́ẹ̀ lọ ọlọ́run ṣe ní wọn àwọn náà wà kó ní aládá láti bẹ̀ náà ọlọ́run ṣe ní wọn. ìbéèrè tí wọ́n béèrè pé ìgbà tẹ́lẹ̀ sọ pé ẹni tí bá gbé nínú àwọn àǹsọ́ọ̀rọ̀ ara Mẹdínà tí nínú wọn pé mùnáfíkì ẹgbẹ́ sí náà ló lè sọ lónìí ní sìn Mẹdínà náà lè ti sìn àwọn àǹsọ́ọ̀rọ̀ ní ẹgbẹ́ ti kú ṣé irú Mẹdínà náà ti sìn ní ẹ̀ bá gbé nínú àwọn ará àgbẹ̀ náà ṣé ọ̀rọ̀ kó sáà ti sìn àbíbò lọ́yọ̀ ń bá wọn. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in. Al-Madinah al-Munawwara ìlú Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ọ̀tọ̀ ní kọ́píìkì ní ọba ìpa fẹ́ sọ yóò ga pé ọ̀làwọ̀ ní bẹ fún lu Ànábì kó tó kéèyàn ti ń gbé bẹ́ẹ̀ tó gbogbo àwọn nǹkan wọ̀nyí lọ́ọ́ ká mọ́ ọlọ́lọ́ máa yẹ ìlú tẹ́lómìn aṣọ nínú láwọn ìlú àwọn ń bọ́ọ̀lù tí ẹlòmíì bá ń ka báyìí àmọ́ Madina ní Tọ́ífù ní Khaybaru ní ọ̀jẹ̀ yẹ kí máa ká Madina yọ sábà fún wọn mú yìí gbogbo àwọn nǹkan wọ̀nyí ara ẹ̀sìn wà ní kúkúrú. Ànábì Muhammad sallallahu alaihi wa sallam ọjà amalẹ ìtọpọ ìpè ìlú Madina kódà ká má ti sọ àwọn èèyàn tí ń gbé bẹ́ẹ̀ ilẹ̀ ẹbẹ̀ gan ilẹ̀ ọlọ́lá ni kódà ń bẹ náà àdìdà Ànábì sallallahu alaihi wa sallam pé ní pé gbogbo ẹni ọba olùgbé yẹn ní ọ̀dà àwọn ìbéèrè àdìsù tó lẹ́sẹ̀ lẹ̀ gbogbo ẹni ọba gbèrò aburú sí Madina Ànábì Muhammad sallallahu alaihi wa sallam ní olùwàgbọ́ yọ bí ìgbà tí kàmá yadubu al-milhu bí ìgbà tá a da iyọ̀ sómi ẹni jẹ́ máa ń bínú Madina láyé Ànábì àbílẹ́yìn Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ní kúkúrú ìfẹ́ tá a gbọ́dọ̀ ní sí ìlú Ànábì àti àwọn mùsùlùmí tí ń bẹ nílùú Ànábì sallallahu alaihi wasallam òpin o lórí Ànábì Muhammad sallallahu alaihi wasallam ọlọ́pàá masasi rọrùn fún wa wallahu ta'ala a'lam. subhanallahi wa bihamdihi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.